ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwabùkọ́lá Ayako tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mímì lénìí. Lórí ètò Kò Sí Mímì lénìí ẹ jíjọ ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run a fi ògo ìyìn àti ọlá forúkọ yín. A dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà tí ẹ̀yin Olúwa fi mú wa wà láyé, mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára. Orúkọ Jésù ẹ gbé ọpẹ́ wa, gbé ẹ̀yìn wa. Orúkọ Jésù ọ̀rọ̀ náà tá ò gbọ́ lé ní ẹ má jẹ́ kó gba etí ọ̀tún, bó bá ti ń gbé etí ọ̀tún wa wọlé kó má gba tòsì jáde, kó ṣe ayé àti ọkàn wa ní rere tó ti àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí? Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí ni ogun ìgbìmọ̀. Ogun ìgbìmọ̀. Ogun ìgbìmọ̀. Ogun ìgbìmọ̀. Kí ni à ń pè ní ogun ìgbìmọ̀? Ogun ìgbìmọ̀ jẹ́ ogun àfọwọ́sowọ́pọ̀. Ogun àfọwọ́sowọ́pọ̀. Ogun tí àwọn ènìyàn fọwọ́sowọ́pọ̀, ìyẹn ni wọ́n ń pè ní ogun ìgbìmọ̀. Àwọn ènìyàn gbìmọ̀ pọ̀. Yorùbá sọ pé wọ́n pé bíríkótó. Wọ́n pé bíríkótó. Wọ́n fọwọ́sowọ́pọ̀ lé ènìyàn lórí. Lórúkọ Jésù, gbogbo ibi tí àwọn ènìyàn ti fọwọ́sowọ́pọ̀ lé èmi àti ìwọ lórí, ọ̀run á fi ìmọ̀ wọn ṣòfò lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a mú bíbélì kíkà wa nínú ìwé Dáníẹ́lì. Ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 8 títí dé 14. Ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 8 dé 14 tí ó kà báyìí pé lákòókò náà ni àwọn ọkùnrin ará Kédà kan wá, wọ́n sì fi àwọn ará Júdà sùn. Wọ́n dáhùn, wọ́n sì wí fún Nebukadnezari ọba pé kí ó pẹ́. Ìwọ ọba ti pàṣẹ pé bí ẹnikẹ́ni bá ti gbọ́ ohùn ìpè, fèrè, dùrù, ìlù, orin, kàté àti onírúurú orin, kí ó wólẹ̀ kí ó sì tẹríba fún ère wúrà náà. Ẹnikẹ́ni tí kò bá sì wólẹ̀ kí ó tẹríba, kí a gbé e sọ sínú àárín iná ìléru tí ń jó. Àwọn ará Júdà kan wà o, Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò, tí ìwọ ti fi ṣe olórí ọ̀ràn ìgbèríko Bábílónì ọba. Àwọn ọkùnrin wọ̀nyí kò kà ọ́ sí, wọn kò sì sin ère rẹ, wọn kò sì tẹríba fún àwọn ère wúrà tí ìwọ gbé kalẹ̀. Nígbà náà ni Nebukadnezari ọba pàṣẹ ní ìbínú àti ìrunú pé kí ó mú Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò wá. Nítorí náà ni a sì mú àwọn ọkùnrin wọ̀nyí wá síwájú ọba. Nebukadnezari ọba sì dáhùn, ó sì wí fún wọn pé òtítọ́ ha ni Ṣédrákì, Méṣákì, Àbẹ́dínígò pé ẹ̀yin kò sin òrìṣà mi, ẹ̀yin kò sì tẹríba fún ère wúrà náà tí mo gbé kalẹ̀. Olùfisùn, kọ́lọ́run kó ṣàánú fún wa lọ́wọ́ ogun ìgbìmọ̀. Àwọn ènìyàn ló gbìmọ̀ jọ, wọ́n pé gbìmọ̀ pọ̀, wọ́n pé bíríkótó, wọ́n lọ fọjọ́ Ṣédrákì, Méṣákì, Àbẹ́dínígò, wọ́n lọ fi sun ọba pé wọ́n tẹríba fún ère. Ọba wa sọ pé òfin ti wà, ẹni tí ò bá tẹríba fún ère ẹ lọ dà wọ́n sínú iná. Wọ́n wá lọ dà wọ́n sínú iná. Ṣe rí àwọn tó wá tún lọ dà wọ́n sínú iná gan, Ọlọ́run tún wá mú wọn, wọ́n forí ara wọn gbẹ́rù wọn. Yorùbá máa ń sọ wípé àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi á forí ara ìgbé, ẹ̀fùfùlẹ̀lẹ̀ tó bá ti fa òjò á forí ara ìgbé, àwọ̀ tọ́gẹ̀dẹ̀ bá gbé á fi nara ẹ̀. Bíbélì gan náà sọ wípé ẹnikẹ́ni tó bá ti gbẹ́ kòtò ó ló máa jì sí. Ó ní ẹni tó bá ti gbé ejò ní tó bá bu ọjà dàrà ní ejò máa bù sán. Gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun sí ọ, gbogbo ìgbìmọ̀kímọ̀ tó bá dìde ogun sí èmi àti ìwọ, ọ̀run á fi wọ́n ṣòfò dànù. Wọ́n á forí ara wọn, wọ́n á fi gbé ẹrù tí wọ́n dì sílẹ̀ lórúkọ Jésù. Ọ̀run fi wọ́n ṣòfò dànù. Ogun ìgbìmọ̀ ó jẹ́ ogun tí ó lágbára. Ó máa ń pàápàá jùlọ ogun ìgbìmọ̀ máa ń dìde sí Kìrìsìtẹ́nì níbi iṣẹ́ àbí ní àdúgbò àbí anywhere. Kìrìsìtẹ́nì ó máa ń sábà dìde sí wọn nítorí pé ṣé mọ̀ wípé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì àwa jẹ́ ajogún àti àjọmọ̀jogún ìjọba Ọlọ́run. Àwa jẹ́ representative, a jẹ́ ẹni tó ń sojú Ọlọ́run, tó ń sojú Jésù. Àwọn nǹkan tí wọ́n ṣe nínú ayé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tá a bá ti bá wọn ṣe, ṣé mọ̀ wípé àwọn àjẹgbodò tó wà nínú ayé máa ń wẹ́ni kúnra. Ṣùgbọ́n nígbà táwa ò bá ti bá wọn darapọ̀ mọ́, wọ́n á fẹ́ gbógun dìde sí wa. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò nítorí pé àwọn sọ pé Bíbélì sọ wípé ìwọ kò gbọdọ̀ yá èrékèrè fún ara rẹ, ìwọ kò gbọdọ̀ tẹríba fún èrékèrè, ìwọ kò gbọdọ̀ bọ wọ́n, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sìn wọ́n. Wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí, nítorí ẹ̀ ni wọ́n ṣe gbógun dìde sí wọn. Wọ́n tó kọ̀ pé àwọn ò ní tẹríba fún ère, wọ́n wá gbógun dìde sí wọn. Ìwọ náà àti èmi náà gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ogun lè dìde sí wa. Ogun lè dìde sí wa nítorí ìgbàgbọ́ ọ̀nà Kristi tí à ń tọ̀.
ṣùgbọ́n kò ní fi ṣe bó ti wù kó rí. Bíbélì tó sọ wípé nígbà tí àwa bá la iná kọjá, ó lóun á bá wa, òun á wà pẹ̀lú wa, ogun ò ní borí wa. Nígbà tá a bá la omi kọjá, omi ò ní bò wá mọ́lẹ̀. Nígbà tí ìgbìmọ̀ gan bá dìde ogun sí wa, Ọlọ́run á ṣẹ́ wọlẹ̀. Ẹ rí wípé Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ nínú ayé Shadrach, Meshach àti Abednego. Kódà kí wọ́n tó jù wọ́n sínú iná ni ẹni ìkíní ni ká pè. A máa ń sábà sọ wípé ẹni ìkẹrin nínú iná ìléru, ẹni ìkíní ni. Ó ti lọ tẹ́lẹ̀ síbẹ̀ dè wọ́n. Òun lẹni ìkíní, ó ti wà níbẹ̀, ó ti wà níbẹ̀ tó bẹ́ẹ̀ tí Ọlọ́run la ọba lójú tó rí wípé ẹni tí mò ń wò nínú iná yìí kò ń ṣe ènìyàn lásán. Ẹni yìí ó jọ ọmọ Ọlọ́run alààyè Jésù Kristi nínú iná ìléru. Ó ti dúró dè wọ́n síbẹ̀. Iná wá di AC, ó di air condition lára wọn. Lórúkọ Jésù, gbogbo ogun tí àwọn ènìyàn bá gbé dìde sí ọ sí mi, lórúkọ Jésù, ọ̀run ò ní jẹ́ kó bò wá mọ́lẹ̀ lórúkọ Jésù. Àmín. Tá bá tún wo ìwé Genesis orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Genesis orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. A ní lè ráyè ká nítorí àkókò wa. Àwọn Kórà, Dátà àti Abiram ló dìde ogun sí Mósè. Wọ́n dìde ogun sí Mósè gẹ́gẹ́ bí ohun tá à ń gbéyẹ̀wò. Ogun ìgbìmọ̀ là ń gbéyẹ̀wò. Ogun ìgbìmọ̀ là ń gbéyẹ̀wò. Kórà, Dátárì àti Abiram wọ́n dìde ogun sí Mósè, ṣùgbọ́n Ọlọ́run fi wọ́n ṣòfò dànù. Ilẹ̀ lanu, ó gbé wọn mì. Mo pa láṣẹ pé ìwọ náà, ìwọ olùgbọ́ mi, gbogbo ogun tó lè dìde sí ọ níbi iṣẹ́ ni, nínú ìjọ ni, ní àdúgbò ibi tó ń gbé ni, níbikíbi tó ti bára rẹ tógun ti dìde sí ọ, ọ̀run á gbé ogun náà mì lórúkọ Jésù. Ilẹ̀ á lanu. Gbogbo àwọn tó ṣe agbátẹrù ogun, àwọn tó ń sponsor ogun yẹn, ilẹ̀ á gbé wọn mì lórúkọ Jésù. Ilẹ̀ á gbé wọn mì lórúkọ Jésù. Ilẹ̀ á gbé wọn mì lórúkọ Jésù. Gbogbo àwọn tó bá dìde ogun sí ọ, sí mi, sí ìdílé mi, sí ìdílé rẹ, lórúkọ Jésù, ọ̀run á fi wọ́n ṣètùtù. Ogun tí wọ́n gbé yẹn, ọ̀run máa fi gbogbo wọn ṣètùtù. Jésù Olúwa. Ọlọ́run fi Kórà, Dátánì àti Abiram ó fi wọ́n ṣètùtù fún Mósè, nítorí Mósè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè. Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀. Bọ́lọ́run ti jẹ́wọ́ agbára rẹ̀ nínú ayé Mósè, ìwọ olùgbọ́ mi kò ní fi ṣe ogun tó ń là kọjá. Ọlọ́run á jẹ́wọ́ agbára rẹ̀ nínú ayé ìwọ náà. Á fi gbogbo ogun tó dìde sí ọ, á fi wọ́n ṣòfò dànù lórúkọ Jésù. Ìkẹta tí mo tún fẹ́ ká gbéyẹ̀wò ni àwọn ogun tó dìde sí Dáníẹ́lì. Tó bá wo Dáníẹ́lì orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹjọ, wàá rí bí ogun ti dìde sí Dáníẹ́lì. Àwọn ènìyàn pé bíríkótó, wọ́n ní ká má gbàdúrà. Wọ́n sì mọ̀ wípé Dáníẹ́lì ò lè ṣe kó má gbàdúrà. Àdúrà yẹn ló gbà tó fi yọ àwọn ọmọ Ísírẹ́lì ní oko Bábílónì. Òun nìkan ló dúró tó gbàgbọ́ 21 days fún orílẹ̀-èdè ẹ̀. Ọlọ́run sì gbọ́. Ọlọ́run dá. Wọ́n á ní kó má gbàdúrà. Èmi ò lè ṣe kí n má gbàdúrà, ó ti di bárakú. Wọ́n wá lọ fẹjọ́ sùn ọba pé Dáníẹ́lì ń gbàdúrà, ó ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run o, Ọlọ́run mìíràn o yàtọ̀ sí ọba o. Mi ti ẹ̀ mọ irú nǹkan ẹ̀mí tó bàlẹ̀ ọba yẹn gan tó fi sọ wípé ká máa béèrè ń lọ́wọ́ òun. Kí ló lè ṣe? Ènìyàn ẹlẹ́ran ara, you are limited. Nǹkan tó lè ṣe wà limited. Ọlọ́run nìkan ni unlimited, tó yẹ pé ó ní ohun gbogbo lódùn lọ́lọ́run ní ohun gbogbo. Ìwọ ọba wa sọ pé gbogbo nǹkan tó bá fẹ́ béèrè kán máa béèrè lọ́wọ́ ìwọ ọba, kán máa béèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹ rí pé àrífín ńlá gan ni ọba yẹn rí Ọlọ́run fín. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Wọ́n dìde sí Dáníẹ́lì, ṣùgbọ́n gbogbo àwọn tó dìde ogun sí Dáníẹ́lì àtàwọn àti aya àtọkọ àtọmọ lọ́lọ́run fi wọ́n ṣètùtù fún Dáníẹ́lì, nítorí pé wọ́n ju Dáníẹ́lì sínú ìwò kìnìún. Ṣùgbọ́n ẹni ìkíní nínú iná ìléru, ó tún ti lọ sínú ìwò kìnìún ṣáájú Dáníẹ́lì. Nígbà tí ọba débẹ̀ pé Dáníẹ́lì, ìránṣẹ́ Ọlọ́run alààyè, ṣé Ọlọ́run rẹ lè gbà ọ́ bí? Ó ní Ọlọ́run tí èmi ń sìn. Ìyẹn Dáníẹ́lì ni ó tún fi Ọlọ́run ẹ̀yàn gàn pé Ọlọ́run mi tèmi sìn, Ọlọ́run mi ti rán àwọn áńgẹ́lì rẹ̀, wọ́n sì ti dí àwọn kìnìún náà lẹ́nu tó bẹ́ẹ̀ tí wọn kò fi lè ṣe mí ní ibi màlàpọ̀ sẹ̀tàrà. Ẹ rí wípé Ọlọ́run alágbára lọ́lọ́run tá à ń sìn yìí. Ó tún ti ṣáájú Dáníẹ́lì dénú ìwò kìnìún. Kí Dáníẹ́lì tó dénú ìwò kìnìún, Ọlọ́run ti rán àwọn áńgẹ́lì síbẹ̀ pé ó yẹ lọ pa àwọn kìnìún yẹn lẹ́nu mọ́. Ẹ sọ fún àwọn kìnìún wípé eléyìí tó ń bọ̀ yìí o, ọmọ kìnìún ẹ̀yà Júdà ni, ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn, ẹ gbọ́dọ̀ ṣe níbi. Wọn sì ṣe níbi lóòótọ́, nítorí pé wọ́n gbọ́rọ̀ sí nǹkan tí Ọlọ́run pa láṣẹ fún wọn lẹ́nu. Ǹjẹ́ ẹ mọ̀ wípé oúnjẹ tí Ọlọ́run wá fún wọn yẹn ó wá jẹ́ dọ́bùdọ́bù. Kàkà tó fi máa jẹ́ pé Dáníẹ́lì nìkan náà wọ́n á pa, nígbà tí Ọlọ́run máa yà wọ́n lẹ́nu tó máa surprise wọn àti gbogbo ọ̀tá Dáníẹ́lì àti àwọn ọmọ wọn àti aya wọn,
gbogbo wọn pátápátá ni Ọlọ́run dà sínú ìwo kìnìún tí kìnìún jẹ àjẹyó àti àjẹṣẹ́kù. Ara ìdí tó fi yẹ kí ìwọ náà kó máa ní àbójúkúrò àwọn nǹkan kéékèèké kó máa ṣe fún Ọlọ́run, nítorí nígbà tí Ọlọ́run bá fẹ́ fún ọ lẹ́san padà ìlọ́po ni. Nígbà tí Ọlọ́run fẹ́ san padà fún kìnìún tí wọ́n fi yọ̀ǹda Dáníẹ́lì, ọ̀pọ̀lọpọ̀ ló fi rọ́pò fún kìnìún. Mo sọ fún ọ wípé gbogbo ogun ìgbìmọ̀ tó bá dìde sí ọ, ọ̀run á fi gbogbo wọn ṣòfò dànù lórúkọ Jésù. Ogun ìgbìmọ̀ tó bá dìde sí ìdílé rẹ, ọ̀run á fi gbogbo wọn ṣòfò lórúkọ Jésù. Ìwọ àti èmi, Ọlọ́run á gbà wá lọ́wọ́ ogun ìgbìmọ̀ tí ó lè dìde sí wa. Ẹ jẹ́ kí a gbàdúrà yìí. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé bàbá mi, gbogbo ogun ìgbìmọ̀ kí ìgbìmọ̀ tí ó dìde sí mi, sí ọmọ, sí ọkọ mi, ọ̀run fi wọ́n ṣòfò, ọ̀run fi wọ́n ṣètùtù fún mi. Bí o ti fi àwọn ọ̀tá Dáníẹ́lì ṣètùtù fún Dáníẹ́lì, gbogbo ogun ìgbìmọ̀ tó lè dìde sí ọmọ, sí ọkọ, sí aya, sí ẹbí mi, ọ̀run ẹ fi wọ́n ṣòfò dànù, ọ̀run ẹ fi wọ́n ṣòfò dànù, ọ̀run ẹ fi wọ́n ṣòfò dànù. Gbàdúrà yẹn dáadáa, sọ pé kọ́run fi wọ́n ṣòfò dànù. Jésù Olúwa wa, àmín. Jẹ́ ká tún wá gbà pé gbogbo ogun ìgbìmọ̀ tí ó lè dìde sí mi lórílẹ̀-èdè, ṣé mọ̀ wípé ogun ìgbìmọ̀ ló dìde sí Sédrak, Méṣákì àti Abẹ́dínígò lórílẹ̀-èdè wọn, ṣùgbọ́n Ọlọ́run fi wọ́n ṣòfò. Wá sọ fún Ọlọ́run gbogbo ogun ìgbìmọ̀ tó lè dìde sí mi ní orílẹ̀-èdè ibi tí mo wà, Ọlọ́run ó yá fi wọ́n ṣòfò dànù, fi wọ́n ṣètùtù fún mi, fi wọ́n ṣòfò dànù, fi wọ́n ṣètùtù ìgbéga mi, fi wọ́n ṣètùtù ìgbéga mi, fi wọ́n ṣètùtù ìgbéga mi. Gbogbo ẹnikẹ́ni tó dìde ogun sí mi gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tó kó ìgbìmọ̀ jọ lòdì sí ayé mi, lòdì sí ìgbéga mi, lòdì sí ìgbélékè mi, Ọlọ́run fi wọ́n ṣètùtù ìgbéga, jẹ́ kí n fi wọ́n ṣe àtẹ̀gùn síbi ńlá. Jésù Olúwa wa, àmín. Ẹ jẹ́ wá sọ fún Ọlọ́run gbogbo ẹni tó gbìndé ogun, gbogbo ìgbìmọ̀ tó dìde ogun, ilẹ̀ kó gbé wọn mì, ilẹ̀ kó gbé wọn mì. Gbogbo ìgbìmọ̀ tó bá ti dìde ogun sí mi, sí ọmọ mi, sí ọkọ mi, ilẹ̀ kó gbé wọn mì lórúkọ Jésù, ilẹ̀ kó gbé wọn mì, ilẹ̀ kó mì wọ́n, ilẹ̀ kó gbé wọn mì lórúkọ Jésù. Jésù Olúwa wa, àmín. Bí a ti gbàdúrà yìí, Ọlọ́run á dá wa lóhùn lórúkọ ti Baba àti Ọmọ àti Ẹ̀mí Mímọ́. A ó sì rí èsì àti èrè àdúrà lórúkọ Jésù. Lórí ètò Kò Sí Mìmí ni Olúwabùkọ́lá aya kó tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí lẹ́ni. Ẹ máa subscribe sórí YouTube channel wa, iná ò ní tó wọ́n yín ẹ̀yìn owó tì. Tẹ bá ní nǹkan àbí ohun mìíràn tí ẹ fẹ́ yànnàná pẹ̀lú mi, ẹ private chat mi lórí 0038464250. Ẹni owó tí o, ìpàdé wa bí oyin, ó dàbọ̀.